Àwòrán kan ló ń jà ròhìnròhìn lórí ẹ̀rọ ayélujára níbi tí ìyàwó Lateef Adedimeji ti fi ipò ìlóyún rẹ̀ hàn. Eléyìí tí ó jẹ́ kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kí i kú oríire lórí ìtàkùn ayélujára. Adebimpe pín àwọn àwòrán yìí sójú òpó Instagram rẹ̀ tí ó fi àkọlé sí wípé ta ni òṣèrékùnrin tí ó wà ní apá rẹ̀. Ó wá sọ̀rọ̀ nípa sinimá tí wọ́n ń ṣe lọ́wọ́, èyí tí ó mú àwòrán náà jáde tí ó sì jẹ́ kí àwọn ènìyàn máa kí i kú oríire fún ipò ìlóyún. Kí a tó tẹ̀síwájú, ṣé ti gbọ́ nípa ìtẹ́pẹ́ áàpù tí ẹ ti lè ra dátà yín airtime yín lówó tí kò jọjú rárá. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa áàpù náà dáradára, ẹ jẹ́ ká lọ sí Google ká download www.atepay.com.ng. lẹ́yìn náà kí ẹ rẹ́gísítà. Tí ẹ bá ti rẹ́gísítà tán, ẹ lè bẹ̀rẹ̀ sí ní lo áàpù yín láti lè fi ra dátà, pàápàá jùlọ fún àwa tá à ń lo WhatsApp, Instagram, Facebook. A lè ra dátà wa ní owó tí kò jọjú rárá. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Láìpẹ́ yìí ni Lateef Adedimeji gba àmì ẹ̀yẹ MAVCA 2024 ti sinimá Jagunjagun, tí ìyàwó rẹ̀ sì gbóríyìn fún ọkọ rẹ̀ fún iṣẹ́ takuntakun tí ó ṣe, tí ó sì gbà ní ìyànjú láti tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ sí abala àsọyé láti lọ gbàdúrà wípé kí Ọlọ́run fi ọmọ alálùbáríkà kẹ́ ìgbéyàwó náà. Má gbàgbé àti fún fídíò yìí ní ìkàwọ́ etí àmọ́ sí thumbs up, like, kí ẹ lọ comment section láti lọ contribute, kí ẹ dẹ̀ wait wọn congratulations in advance, torí ohun tí à ń retí láti ọ̀dọ̀ wọn náà ni. Kí ẹ má sì gbàgbé àti share fídíò wa sí àwọn olólùfẹ́ yín gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ nípa àwòrán tí Adebimpe pín sórí ẹ̀rọ ayélujára, tí àwọn kan sọ pé ṣé ó lóyún ni, àwọn kan sì sọ pé kò lóyún. Bẹ́ẹ̀ ni kò lóyún, ó ń ṣe sinimá lọ́wọ́ nígbà tí ó ya àwòrán náà.